látàrí bí ìlú ṣe le koko àwọn òṣèré tíátà yìí ké gbàjarè síjọba. Bí ìlú ṣe kan gógó tí ebi ń pa àwọn èèyàn tí wọ́n sì ń fojoojúmọ́ ké tantan sétí ìjọba kì í ṣe tuntun mọ́, ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà ṣe ti dé agboolé tíátà tí àwọn òṣèré ti ń sọ̀rọ̀ sókè ló túbọ̀ jẹ́ káwọn aráàlú mọ̀ pé ọ̀rọ̀ yìí ti kúrò ní kèrèmí. Nínú àwọn fọ́nrán fídíò lọ́lọ́kan òjọ̀kan ni ẹnìkọ̀ọ̀kan wọ́n ti ń sọ ẹ̀dùn ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn míì nínú wọn ń kọ sójú òpó ayélujára wọn. Ohun kan náà ni ariwo tí gbogbo wọn ń pa dálé lórí. Ariwo pé kí ààrẹ Tinubu má wo àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí níran, kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ebi, ìṣẹ́ àti ìyà tó ń gbo àwọn èèyàn mọ́lẹ̀ ni wọ́n ń ké. Lórí ayélujára ni arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa nì Bímbọ́ Òṣìn ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn nígbà tó ní ẹni ebi ń pa kì í gbọ́ wàásù. Ọ̀rọ̀ bí ìlú yìí ṣe le kankan jẹ́ ìjọlójú. Ó níbi téèyàn lè farada nǹkan mọ́, ìyà ń jẹ wá, ìlú le koko, kò rọrùn rárá. Báyìí ni obìnrin yìí kọ sórí Instagram rẹ̀ táwọn èèyàn sì ń kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn pé ara ń ni àwọn gidigidi ni. Lára àwọn òṣèré tíátà míì tí wọ́n tún fi ìtara Kegbajare lórí bí nǹkan ṣe ń lọ nílùú ni arẹwà òṣèrébìnrin tó rí rébété nì Láìdé Bákàrè àti ọkùnrin dúdú gíga tó fẹ́ràn láti máa lo ìgò ojú Ayọ̀ Badmus. Nínú fídíò táwọn méjèèjì ṣe níbi tí wọ́n jókòó sí nínú ilé ni wọ́n ti ń ké sí ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ọmọ ẹ̀ Ṣèyí Tinubu láti má kọ etí ọ̀gbọ́n sí ariwo àti ìrora àwọn èèyàn. Nínú ọ̀rọ̀ Láìdé ló ti sọ pé Nàìjíríà ò bàjẹ́ báyìí rí, kò bàjẹ́ báyìí rí o, ti tèmi nìyẹn. Lẹ́sẹ̀ kan náà ni Ayọ̀ Badmus sọ tiẹ̀, ohun pẹ̀lẹ́ ló fi ní ṣùgbọ́n ó máa dáa. Àwa náà retí kí ìjọba ṣe dáadáa ni, torí a bọ́ síta a jáde tòrútòrú. Èmi ò sùn lọ́jọ́ yẹn o, mi ò sùn mọ́jú pẹ́sẹ̀ kí Nàìjíríà yìí lè dáa náà ni. A lọ tò, a lọ dìbò, lẹ́yìn tá a tò tán ni òòrùn ràn, òjò rọ̀, a wà níbẹ̀ nítorí pé ẹ̀tọ́ wa ni, kì í sì ṣe ẹ̀tọ́ nìkan bí kì í ṣe nǹkan tá a fẹ́. Ìlọsíwájú tiwa àtàwọn ọmọ wa tó ń bọ̀, àwọn bàbá wa ti gbé ilé wa lọ́wọ́, wọ́n ti lọ. Àwa náà ká ṣe ohun tó dáa ká lè fi lé gbogbo àwọn ọmọ wa lọ́wọ́, ìyẹn ni ohun tó ṣe kókó tá a fi dìbò. Ṣùgbọ́n láti ọjọ́ yìí a ò tí ì jọlá ìjọba ní Nàìjíríà rárá, mi ò rò bẹ́ẹ̀. Níbí yìí ló sọ̀rọ̀ dé tí Láìdé tún fi gbà á mọ́ lẹ́nu pé rárá bó ti wù kó mọ, àsìkò tá a tún wá rò pé ó máa dáa yìí, tá a rò pé ó máa dáa, tó máa dùn, tó máa dáa gan, nǹkan ń burú sí ni, ó ń kọ mí lóminú gidi ni. Bẹ́ẹ̀ ni Ayọ̀ náà tún gbà lẹ́nu rẹ̀ padà pé bó ṣe ń lọ yìí àwọn èèyàn ń bínú, inú àwọn èèyàn ò dùn, nítorí náà ẹ jẹ́ kíjọba wò dáadáa o, ọ̀nà wo la fẹ́ gbà ní Nàìjíríà. Mo nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá mi, mo fẹ́ ká mọ̀ pé àjọ ni Nàìjíríà ni, mo fẹ́ mọ ibi tí Nàìjíríà mórílé. Bákan náà ni wọ́n tún kọ sí abẹ́ fídíò náà lásìkò tí wọ́n ń ké sí Tinubu àti ọmọ rẹ̀ pé inú àwọn ọmọ Nàìjíríà kò dùn. Ààrẹ Tinubu àti Ṣèyí Tinubu, ẹ tẹ́tí sí ariwo àti ẹ̀dùn ọkàn àwọn èèyàn. Gbogbo nǹkan tó yẹ láti di ńlá ni a ní, ṣùgbọ́n ipò adarí gangan ni ìṣòro wa. Láti lè fi bí ọ̀rọ̀ náà ṣe kọ wọ́n lóminú tó hàn, Láìdé Bákàrè tún gba ojú òpó ayélujára TikTok rẹ̀ lọ. Níbẹ̀ ló ti ké sáwọn èèyàn láti dìde àti láti wá ọ̀nà àbáyọ sí nǹkan tá a kó sí. Ó ní ó ti ṣẹlẹ̀ náà, kò sì yẹ kí wọ́n dáadáa ẹyọ ẹnìkan ṣoṣo. Lójú náà ti lè fi hàn àwọn èèyàn pé bí ìlú yìí ṣe ń lọ kò dùn mọ́ obìnrin náà nínú. Fúnra rẹ̀ ló kọ́kọ́ mú àbá bí ayé yóò ṣe dẹrùn fáwọn ọmọ Nàìjíríà wá. Ó ní a ò lè dá ọ̀rọ̀ yìí dá èèyàn kan, a máa ní láti fọwọ́sowọ́pọ̀ ni. Ẹnikẹ́ni tó bá ní èrò tàbí àbá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan ti pinnu láti ṣètò ìrónilágbára kan tó máa lapa táwọn èèyàn máa jàǹfààní ẹ̀. Tó o bá ti ní ọpọlọ òwò ṣíṣe, tó o mọ nǹkan tó o fẹ́ ṣe, kàn sí mi. Mo máa wá bí owó ṣe máa dé ọwọ́ ẹ, a máa gbé owó fún ẹ, wàá fi ṣe òwò, wàá dẹ̀ dá a padà. Wàá dá a padà o, kì í ṣe ká gbówó fún ẹ kó o sá lọ o, wàá dá a padà o. Ìrànlọ́wọ́ tèmi tún ní nìyẹn, ti tèmi nìyẹn báyìí náà. Mo máa fún àwọn èèyàn lówó kí wọ́n máa lọ ṣe òwò, nítorí kò sí nǹkan tó dàbí káràkátà. Ẹ máa tẹ́tí lékòó fún bó bá ṣe ń lọ. Àdúrà àti ẹ̀mí ìmoore làwọn èèyàn fi ń hàn sí Láìdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ̀ pé àwọn nífẹ̀ẹ́ sí ètò tó fẹ́ gbé kalẹ̀ ọ̀hún.
wọ́n ní àwọn ní oríṣiríṣi òwò táwọn lè ṣe àmọ́ owó ló ń já wọn nírọ́. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n tún kan gbogbo àwọn òṣèré tó sọ̀rọ̀ yìí lábùkù. Wọ́n láwọn náà ni wọ́n polongo títí tí wọ́n gbé bàbá Tinubu débẹ̀. Wọ́n ní ibi tí wọ́n bá gbogbo ọmọ Nàìjíríà dé náà ni wọ́n rí yẹn, àti pé àfàìmọ̀ káwọn ọmọ olè má tún bẹ̀rẹ̀ iṣẹ́ wọn bí wọ́n ṣe ṣe nígbà wàhálà EndSARS. Bẹ́ẹ̀ làwọn ẹlòmíín sì tún kan sára sí wọn pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣàtìlẹ́yìn fún Tinubu láti wọlé, síbẹ̀ wọ́n tún jáde láti pariwo rẹ̀ síta nígbà tí kò ṣe nǹkan táwọn èèyàn ń retí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.